adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ayé Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún ìyọ́nú Ọlọ́run kó bá gbogbo àwọn ẹni Ọlọ́run ọba tí wọ́n ti lọ pátápátá gẹ́gẹ́ bí ìta torí ẹjọ́ kó lónìí nípa Central Mosque wa nílùú Ẹ̀gbá láti gbé ìjòkó fọ́lọ́run kátúnkọ́ tí ń jásí pa àfẹ́ ìbínú fẹ́ tí ẹ̀ bọ́lọ̀ ń ṣe sọ yí pé kí Ibrahima وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. rí ìbínú fẹ́ tí mọ́sálásí ni àti gbogbo ń tọrọ máa ta fẹ́ kọ́ síbẹ̀ tátorí ẹ̀jòkó èyí wọn ni ó mú mi lọ síbi yí pé kí ni pàtàkì mọ́sálásí lórí ilẹ̀, báwo ni mọ́sálásí ṣe fálùtù lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Ìmájọ́ yé wa bẹ́ẹ̀ wípé àkọ́kọ́ ilé tí Ọlọ́run ọba tí wọ́n kọ́kọ́ lórí ilẹ̀ yìí, àkọ́kọ́ ilé tó kọ́kọ́ náà rú lórí ilẹ̀ yìí mọ́sálásí ni. Kò sí nǹkan kan tó gbáwájú mọ́sálásí lórí ilẹ̀ yìí. Ìmáfihàn wá bẹ́ẹ̀, ìtafihàn wá bẹ́ẹ̀. Torí àkókò ni a máa ń fa àyà kan púrúfù ẹ̀ yí pé iná wàlàdé ìtì wúdí àlìná sílálẹ̀ tí bíbá kàtà múbáraka àwùdá bí àlẹ́mí. Ọlọ́run inna awwala baytin wúdí àlìná. àkọ́kọ́ ilé tẹ́mi Ọlọ́run ọba kọ́kọ́ gbé kalẹ̀ lórí ilẹ̀ yìí, tí mo gbé kalẹ̀ lórí ilẹ̀ yìí fáwọn èèyàn láyé kí ni lálẹ́ tí bíbá kàtà múbáraka. Ọlọ́run ní Bẹ́tìlì àti Kìwì ilé tó wà ní Mọ́kà Ọlọ́run lóhùn lákọ́kọ́ ilé tí mo kọ́kọ́ project méjì ni project Ọlọ́run ọba, project tàwọn ẹ̀dá ìmọ̀ ọwọ́ fi hàn wá ẹ̀sìn fi hàn wá pé èwo ni project tẹ̀dá èwo ni project tọ́lọ́run. àwọn ẹ̀dá náà ní project aláìmọ̀ company tá a dálẹ̀, àìmọ̀ factory tá a dálẹ̀. Bismillah. Òun ni ọ̀rọ̀ tí Ọlọ́run ọba tó fi yé wa ń pa pàtàkì mọ́sálásí. iná wàlàdé ìtì. Project méjì, project èèyàn bẹ lọ́tọ̀, project Ọlọ́run bẹ lọ́tọ̀. Project tiwa tá a mà òun ni akọ company akọ iléeṣẹ́ kan, project Ọlọ́run lórí ilẹ̀ yìí tọ́ga jù ẹ̀sìn ni. Ìtọ́lọ́run wa fi mẹ́sìn dòní mọ́sálásí ló fi jáde pé àkọ́kọ́ létọ́lọ́run ọkọ̀ kọ́kọ́ lérí ilẹ̀ yìí mọ́sálásí ni. Látara mọ́sálásí ni gbogbo ilé ìjọsìn tó kù ló ti wù. Ètò ìfowópamọ́ àmàpárá rẹ̀ ló ti wù. Àyà àwọn náà lọ dá padà yí pé iná wàlàdé ìtì wúdí àlìná sílálẹ̀ tí bíbá kàtà múbáraka àwùdá lil alamin. Ọlọ́run wàhúdà lil alamin. Ọlọ́run ilé tí mo gbé kalẹ̀ yìí lákọ̀ọ́kọ́ yìí òun ni mo fi sọ náà mà fáwọn ilé ìjọsìn tó kù, torí gbogbo ilé ìjọsìn wọn lọ́lọ́run dákọ lọ sí Suratul Hajj. Ọlọ́run àwọn ilé Ọlọ́run pàtàkì ilé ìjọsìn rẹ̀, Ọlọ́run fádùn ilé ìjọsìn rẹ̀, ilé ìjọsìn Ọlọ́run ọba tóbi lọ́dọ̀ Ọlọ́run lọ́lọ́run fi ń sọ yí pé wàlàlá dábùlá iná sábàdàn ń bìbàdí làwọn bímọ ti sọ wá. Ọlọ́run ní tí ìbáyé pé mo fà á apá kan, mo ní kápá kan dájú kápá kan kí wọ́n máa para wọn ni làwọn bímọ ti sọ wá mímọ. láti lè fi defend ilé mi. Ìfẹ́ kí lè mi ó kú lórí ilẹ̀ yìí, ìfẹ́ kí wọ́n wó lè mi lórí ilẹ̀ yìí. Ọlọ́run wá kí àwọn ilé ìjọsìn tó síwájú kó tó ọkà wọn pé làwọn dì mọ́tì sọ wá mímọ. àsọwámíwù ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn kejì wa ni. wàbí àwọn ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn kejì wa ni. wọ́sọ̀làwátún. wàsàlàwátì ilé ìjọsìn àwọn ẹlẹ́sìn kejì wa ni. wàmàsájì kàrùfì àsìmọ̀lá ìkẹfẹ́ra. Ọlọ́run masajid kàrùfì àsìmọ̀lá ìkẹfẹ́ra. Ọlọ́run ní mọ́sálásí tí wọ́n ti ń dárúkọ èmi Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. Kò sí tọ́jú Ọlọ́run olùkẹ̀sí ráfí mọ́sálásí, akásùbà ń bẹ, akáyìlá ń bẹ, akálásárì ń bẹ, akímọ́tù ń bẹ, akíṣáì ń bẹ, ọwọ́ kanjọ jímọ̀. Ilé ìjọsìn yòókù ẹ̀kan lọ́sẹ̀ wọ́n pàdé. Lọ́jọ́ kọ́ Ọlọ́run olùkẹ̀sí rápẹ́ gbogbo ògbà ni wọ́n ń dárúkọ mi. Mọ́sálásí yẹn pàtàkì. Ìtọ́ fún wa máa pàtàkì mọ́sálásí kí n tó sọ mọ́tòfóònù jẹ́ torí àkókò. Ìtì ń bẹ lórí ilẹ̀ tẹ́lẹ̀. Tọ́lọ̀ àwọn ìmọ̀gbé wá fún wa yí pé kọ́tínẹ̀tì mẹ́fà ni, àmọ́ kan síǹkì wọlé àrí kan mọ́. Àwọn fásitì gbogbo tí màá bá sọ ẹ kọ́kọ́ lọ náà Kùránì náà, gbogbo tẹ̀ bá ti bá náà Kùránì dànù, torí kò sẹ́ni tó mọ̀ tàn pa tọ́lọ́hun. Nígbà wá dénú tíra wa àwa rí yí pé odidi kọ́ńtẹ́ẹ̀tì kan ó sì kì ọ wọlé lóòótọ́ kí ló fà tó fi wọlé òun lọ̀rọ̀ tọ́lọ́hun sọ ní Suratu Nuhu kọ́. mímọ́ àti àti ògùrẹ́kọ́.
máa bọ́rọ̀ náà bọ̀ tó fi máa ń tọ́lọ̀ nítorí ẹ̀tẹ̀ wọ́n rí. Ọlọ́run ní Ànábì Nuhu àkọ́kọ́ òjíṣẹ́ lórí ilẹ̀ ni Ọlọ́run ní Nuhu. Rabbi innahu asawni. Ọlọ́run ní àṣánná Nuhu ilé akọ mi. Mọ̀nà Nuhu ní sọ́sọ́ àwọn ọjọ́ rẹ̀. Àní àǹsìrì kọ́ mọ̀kà mi ń kọ́ bílì. Mọ̀nà lọ́ba ti wá sí fún wọn síwájú kí n tàn pè ní. Àyà àti àwọn àṣàbùn ní àlí. Ìyá ẹlẹ́tọ̀ òrókó tó dé. Qala ya qawmi inni lakum nasirun mubin. Ànábì Nuhu wá ní mo dé mo wá sí wá sí fún yín òjíṣẹ́ tó fojú hàn ní mo jẹ́ láàrin yín. Ani ibudullah wattaqu àti wọ́n sọ fún ìpẹ́sìn Ọlọ́run ọba ẹ̀tẹ̀ Ọlọ́run ọba. yaghfir lakum min dhunubikum. Bẹ́ẹ̀ bá ti sin Ọlọ́run ò mọ̀ fèrè ẹsẹ̀ yín jì. Wa yu'akhirukum ila ajalin musamma. Yóò wá lọ yín lára kò ní tètè mú yín kó lẹ̀ máa dọjọ́ tásìkò yóò tó. Inna ajalallahi idha ja'a la yu'akhkharu law kuntum ta'lamuna. Ọlọ́run ní tásìkò yín bá ti tó kò sí mo fẹ́ lò díẹ̀ sí mo Ọlọ́run ó gbé yín kó bẹ́ẹ̀ ní tẹ́ bá mọ̀ bẹ́ẹ̀. Qala rabbi inni da'awtu qawmi laylan. Ànábì Nuhu wá ní onímọ̀pọ̀ àwọn àjọ mi Ọlọ́run ní mo pè wọ́n lọ́sàn-án ó ní mo pè wọ́n lóru. Falam yazidhum du'a'i illa firara. Ó ní pé tí ń pè wọ́n yọ̀ jẹ́ nǹkan kan wọ́n ń sá fún mi ni. Wa inni kullama da'awtuhum litaghfira lahum. Ó ní ọba tí bá ń pè ọ́ torí kí n lè tọrọ àforíjì fún wọn. Ja'alu asabi'ahum fi azanihim. Ó ní wọn máa ní ká wọn máa tì í bọnu etí. Wastajadu thiyabahum wa asarru wastakbaru Ọ̀rọ̀ istikbara. àmójúfẹ̀ wọ́n dé àbórí wọn máa ṣe kọ́kínná láti sáfẹ́ mi Ọlọ́run ọba. Thumma inni da'awtuhum jihara. Ànábì Nuhu ni mo pè wọ́n jẹ́jẹ́ mo pè wọ́n padà wù sókè ó ní tòun ti bẹ́ẹ̀ náà. Thumma inni a'lantu lahum wa asrartu lahum israra. Faqultu istaghfiru rabbakum innahu kana ghaffara. Ó ti débi tí lọ. Wa yumdidukum bi amwalin wa banina wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. 22 ni kọ́ lọ. Ìtí wọ́n ń ṣe kínú tó kẹ́ Islam tó dé Ọlọ́run ní tẹ́ǹsì lórí ilẹ̀ ìtí wọ́n mà lẹ́sìn kẹ́sì Islam kọ́lọ́run tó gbẹ́sì dé. Wọ́n dá ilé kọ̀ọ̀kan àwọn náà kọ́lé wọ́n wá kọ́lé fún ìran òòṣà kọ̀ọ̀kan. Èyí ò nínú wa dé pé èyí tẹ́ fi kọ́lé fún òòṣà kọ̀ọ̀kan yìí olóko tí ń jẹ́ lọ́dọ̀ tiwọn. Wa qalu la tadharunna alihatakum wa la tadharunna wadda. Àwọn ilé òòṣà tí wọ́n kọ́ ohun àwọn àwọn òòṣà àwọn làwọn lọ́lọ́run tí wọ́n ń sìn ní ìwà ẹni ẹ̀fílẹ̀ wọ́n wá ń sọ fún Nuhu yìí pé àwa yìí. La tadharunna wadda. Ilé òòṣà àwọn ni wá dá wọ́n kọ́lé fún wọn lóhun lọ́lọ́run ọba àwọn. Wala suwa'a. Ilé òòṣà àwọn ni Suha. Wala yaghutha. Ilé òòṣà àwọn ni Yaghutha. Wa ya'uqa. Ilé òòṣà àwọn ni Ya'uqa. Wa nasira. Ilé òòṣà àwọn ni Nasira. Wa qad adallu kathira. Nù lánàá tó tóbi. Wala tazidi zalimina illa dalala. Ọlọ́run ní àwọn alábòsí à nílé wọn kún adùn náà ni. Mimma fatihatihi ughriqu fawdikilu nara. Ọlọ́run ní ìgbà tí wọ́n lẹ́bọ̀ làwọn ọmọ ṣe wọ́n ló sà làwọn ọmọ ṣe àwọn oníṣẹ́ Ọlọ́run wọ́n wá kọ́lé fọ́sà Ọlọ́run nínú àṣìṣe tí wọ́n ṣe ni òun lọ́jẹ́ ń pẹ́rìṣì wọn. Ughriqu. Odidi kọ́ńtì kan tí wọ́n wíwù tí màá sọ fún wa wàá bá dárúkọ àjẹ pé ó sì kì wọlé Ọlọ́run pa wọ́n rẹ́ nígbà tó Ọlọ́run pa wọ́n rẹ́ tó fomi túfánù pa wọ́n rẹ́ olùkọ́ mi sẹ́sẹ́ mọ́ omi ọmọ yọ̀ ní ọwọ́ destroy wọn nígbà tó destroy odidi kọ́ńtínẹ̀tì kan àwọn àfáà ní nígbà tó mi pa gbogbo ayé rẹ́ tẹ́ pátá ó wá kù òkúta kékeré kan. Àdìsí wa fún torí àsìkò ni o ṣùgbọ́n òkúta kékeré kan wá wà lórí rẹ̀ wọ́n lókúta àwọn olójú ọ̀kánkán bẹ́ẹ̀tì làtìkì. Bọ́lá ti fomi pa gbogbo ayé rẹ̀ tẹ́ ọ̀kánkán ilé ìjọsìn rẹ̀ bẹ́ẹ̀tì làtìkì wọn lọ́wọ́ parẹ́. Nígbà tásìkò tó ọ̀kánkán ẹ̀bẹ̀ ń ló fi hàn sùn Ibrahim àti Ismaila ọ wá ní mo fẹ́ kẹ́ ẹ bá mi lọ tún bẹ̀ ń ṣe. Wọ́n sì bá wà ní Ibrahim makana al-bayt. Ọlọ́run ní èmi ni mo fi makana al-bayt ọ̀kánkán léwu ọ̀kánkán bẹ́ẹ̀tì làtìkì ẹ̀ mọ́sálásí lórí rẹ̀ ni mo fi hàn wá o. Allah tushriki bi shay'a. Ọlọ́run ní ẹ wá tẹ́tẹ́ gbọ́ wọ Ibrahim àti Ismaila ìta àtọ̀ ń ṣe tí mo fi pàrọ̀ ni pé wọ́n ṣẹbọ. Allah tushriki bi shay'a. látò nílọ ẹbọ ẹ gbọ́dọ̀ ṣẹbọ mọ́. Wa tahhiri bayti. Ọlọ́run ní ìtọ́ wà nínú ilé òòṣà ni wọ́n kó síbẹ̀ tí wọ́n forí balẹ̀ fún ẹ kó sàjáde ẹ bá mi fọ léwọ̀ ẹ̀yà sí mímọ́. lit-ta'ifi. ẹ bá mi pèsè ilé yẹn fáwọn àwọn tọ̀ìfín náà àwọn tí wọ́n wá tà wá fún bẹ́ẹ̀. wal-qa'imi. ẹ bá pèsè ilé ìwúkalẹ̀ bá yà sí má fáwọn tí wọ́n wá kírun bẹ́ẹ̀. war-ruk'i sujud. àtàwọn tí wọ́n wá forí kalẹ̀ bẹ́ẹ̀ mọ́sálásí nù. now torí kí làwọn torí ẹ̀kọ́ mọ́sálásí kí n náà bọ̀ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n fẹ́ kí mọ́sálásí ó ṣe fún wa lórí ilẹ̀ tẹ́ ẹ bá ti kọ́ mọ́sálásí ọba ti sí mbẹ́ ẹ wéṣẹ̀ owó yín ni o lọ sí sọ́ọ̀tù tó bá. walladhina ittakhadhu masjidan diraran wa kufran wa tafriqan bayna al-mu'minina wa irsadan liman haraba Allaha wa rasulahu. ìran mọ́sálásí kan lọ́kọ́njọ́ náà ọ wá ní ká ànábì ọwọ́ bá wù sí i anabi ti pipia Ọlọ́run fẹ́ lọ sí mọ́sálásí náà sani anabi ló ń lọ sí mọ́sálásí à ń bọ̀ wá anabi múra yóò lọ Ọlọ́run ní gbọ́dọ̀ rí ó ń bẹ. látẹkùn fi abada. Ọlọ́run ní mọ́sálásí tó lọ fẹ́ lọ sí wọn ò gbọ́dọ̀ débẹ̀ látẹkùn fi abada ò gbọ́dọ̀ dúró ń bẹ. lamasijidu walladhina ittakhadhu masjidan diraran wa kufran. Ọlọ́run ní tí mo fi ọmọ dúró ń bẹ ni pé sórí irú mọ́sálásí tẹ́lẹ̀ yìí ni masjidan diraran
mọ́sálásí ìnira ni. وكفرا mọ́sálásí tí wọ́n ń ṣe gèfèrí ni tí wọ́n ń ṣe mọ́dì láàrin ara wọn tí wọ́n gbọ́ra wọn yá èso tẹ́nu mọ́sálásí. àyè báyìí níjà nu mọ́sálásí ètò láàmà ń ṣe nínú mọ́sálásí. ọlọ́run ní mọ́sálásí ni mọ́sálásí ti gèfèrí ni mọ́sálásí nira ni ọ̀gbọ́dọ̀ débẹ̀. وتفريقا بين المؤمنين. tẹ̀fùríkọ̀ bainal mu'minin ìta àtòrí ẹ̀kọ́ mọ́sálásí ni peace. ká fi sọ ẹ̀mí àwọn mùsùlùmí pọ̀ mọ́sálásí tó bá ti di àti pé a kọ́ nítorí tẹ́fíríkà kẹ́mi mùsùlùmí ọmọ lọ́lọ́ kan máa ẹ̀wọ̀n tí wọ́n ṣe fún wa lónìí tọ́jú adé sí. baba sultan ni wọ́n gbé alátòdìdí Sókótó. ẹ wo wá wo bí tí baba sultan dàgbà dé láyé àti nínú ipò. ẹ wo bí tí baba sultan dàgbà dé nínú gíga a máa ń tú àṣírí ẹ̀ka mú lára wọn o àwọn ọ̀gá kọjá ẹ̀sìn. ọ̀yẹ̀ kọ́ náà yẹn wá bá wa bí lónìí ni ibe kí lẹ ń ṣe mọ láwọn èèyàn tí mo lè ná wọn sì láwọn tí wọn lè ná àmọ́ wọn wò pé torí ẹ̀sìn ọlá sẹwù Usman bùnú fọdé o ẹ̀sìn ni ẹ̀sìn lọdọọlá ipe níta bàbá wa ṣe lánàá òun ẹ̀sìn yìí ni tó gbogbo bí a bá ti pè mí torí ẹ̀sìn yìí débẹ̀ ẹ wo stress tí wọn bá débi nítorí ẹ̀sìn ipe وتفريقا بين المؤمنين. ìtì mọ́sáàsì kẹ́kẹ́ ṣe náà ni unity wájà lọ́lọ́run fi náà nẹ́bí mọ́sáàsì wọ́n lọ fẹ́ lọ ìgbọ́dọ̀ rí ọmọ bẹ́ẹ̀ mọ́sáàsì mo fẹ́ kọ́ lọ ọlọ́run wájú rẹ̀ mọ́sáàsì tó fẹ́ kọ́ lọ fún لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه. ọlọ́run ní mọ́sáàsì mo fẹ́ kọ́ lọ ní mọ́sáàsì tó pé jẹ́ tí wọ́n pilẹ̀ rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba ni wọ́n fi pilẹ̀ mọ́sáàsì náà. فيه رجال ọlọ́run ní mọ́sáàsì tí mo fẹ́ kọ́ lọ mọ́sáàsì àwọn dìjáàlì tó pé jẹ́ wọ́n fẹ́ pilẹ̀ rẹ̀ bá ti fẹ́ pilẹ̀ rẹ̀ lónìí rìjáàlì bàbá wa Sultanu wà ń bẹ̀ رجال bàbá wa Ọbásanjọ́ wà ń bẹ̀ فيه رجال bàbá wa Kọ́yà bàbá wa ọba Aké ẹgbẹ́ Aláké ń bẹ̀ ń bẹ̀ فيه رجال bàbá fọmà gọvnà Ìbíkúnlẹ̀ ń bẹ̀ ń bẹ̀ فيه bàbá wa رجال Adébútú ń bẹ̀ ń bẹ̀ فيه رجال bàbá wa Olóyèdè ń bẹ̀ ń bẹ̀ Ìrìjàlú. bàbá wa Sàràfùdíìnì fọmà ambassadọ̀ ń bẹ̀ ń bẹ̀ Ìrìjàlú. bàbá wa Àdínì ń bẹ̀ ń bẹ̀ Ìrìjàlú. Ìyá Àtúnà ń bẹ̀ ń bẹ̀ Wàkílù ń bẹ̀ ń bẹ̀ gbogbo bàbá wa ìmáàmù mẹ́bẹ̀ ọlọ́run ní mọ́sáàsì àwọn rìjáàlì يحبون أن يتطهروا. kọjá pé fi ìrìjáàlì àwọn èèyàn yé ìyàwó ẹni ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn òdó torí ọ̀tẹ̀ wọ́n fẹ́ ṣe mímọ́ ni ọlọ́run mọ́sáàsì wọ́n fẹ́ kọ́ ọlọ́run. والله يحب المطهرين. lọ́bi jọ́ pé jọ́ta nàbì Muhammad صلى الله عليه وسلم. tó dé Madina àkọ́kọ́ ọ̀sẹ̀ tó kọ́kọ́ sí láyé mọ́sálásí ọkọ̀ kọ́kọ́ kéèyàn kọ́ mọ́sálásí lórí ilé ọlọ́run bá a ṣe fẹ́ kọ́ iṣẹ́ kékeré kọ́ o àwọn ẹ̀dá náà máa wá ṣiṣẹ́ là ní fún yàn rí wọ́ọ̀dù ọlọ́run fún yàn rí wọ́ọ̀dù gbogbo ẹni tó bá kọ́ mọ́sálásí tó jẹ́ pírójẹ́tì ọlọ́run tó bá mójútó tí pírójẹ́tì yẹn fi nàró tó fi wá di pé wọ́n ń sin ọlọ́run ọba ń bẹ̀ gbogbo àwọn tọ́lọ́run ṣe ló ń sábà bí gbogbo yewa tá a pé lónìí àtàwọn tí wọ́n máa ṣiṣẹ́ ní lọ tí gbogbo àyíká lọ tán gbogbo orú wọn àwọn ọjọ́ tí wọ́n bá lọ sọ́dọ̀ ọlọ́run ó ti wà nínú òṣùwọ̀n àṣẹ wọn. ètò ọlọ́run níjọ́ tẹ̀dá bá ti kú iṣẹ́ ìjọ tán àmọ́ ikú mẹ́ta inú tí ó kù lónìí o gbogbo ẹni tí a bá pè pé wá náwó fọlọ́run inú tí ó kù lónìí sàràkàtù járíà ni ẹni náà fọlọ́run gbogbo ẹni tí a bá gbé tó mọ́sálásí lé lọ́wọ́ lẹ́yìn kọ́mítì wa owó ọlọ́run yàtọ̀ fowó èèyàn o owó ọlọ́run yàtọ̀ fowó èèyàn o adìlífà lọ́dọ̀ ọlọ́run o gbogbo ń tá a bá gbà tó ní mọ́sálásí tá a gbà ní gbangba bí àbí tá a gbà ń gbà tá a sí ń bímọ tá a gbà ní kọ̀kọ̀ alájọ akalẹ̀ gáyé ń sọ fún mi nídìí ẹ̀ta inú dáadáa bàbá wa Ọbásanjọ́ kọ́lọ̀ jáde bàbá pẹ́ ó ní bàbá ní gbogbo yìí tẹ́ bá fẹ́ náà gbé wa mo láwọn èèyàn Dubai tí wọ́n ń béèrè lọ́wọ́ mi pé kí mo fẹ́ tí ìsì sọ kankan fún mi mo fẹ́ kankan láti ọmọ tí ń bí mi láti bí ọdún mẹ́wàá ìwà lọ ẹ wá kálọ kí mú ìlọ bẹ̀ pé mo ti ní ìdí wọn ní ìsìn. bàbá ọlọ́run wọlé Sultan tẹ́ ń bí ọjọ́ kó tì ń yóò jẹ́ kí n. ó wù mí pípọ̀ ni o ó wù mí pípọ̀ ni o ẹ sọ sáré gbọ́dọ̀ tí bàbá Sultan sọ ní ìsìn ká kírun kí a sọ pé la ilaha illallah Muhammadu Rasulullah. ọlọ́run ti ní ọ̀nà àdàbí ọ̀nà àwọn ẹni ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun salamun alhamdulillahi rabbil alamin. Allahu Akbar.